ọmọ kan kékeré ọmọ tí ò tí jọ wọn bóyá 16 lọ ọmọ Ìgbò ni ló bá di mùsùlùmí ó lọ mọ̀ jẹ́ Aisha ń bá gba microphone lójú ẹsẹ̀ wọ́n sì rán ní mọ́kà ń bẹ̀ náà lójú ẹsẹ̀ a sì ń kówó jọ fún bẹ̀ náà ọba olùtorí ọ̀fìtorí ó lóun sọdọ̀ ọmọ òun. èmi ló bí yín àṣàṣe ni gbogbo ẹ̀yin lórí Islam ẹ lọ lóòdù tó da sínú iṣẹ́ yín ẹ lọ kéwú ẹ̀yin obìnrin ẹ lọ láàfáà àwọn tí ń gbórin yín lọ́pọlọ jù yín lọ tí wọ́n bá sì lè gbọ́ àǹtí òbá wọn kàbínú padà kékeré lẹ́yìn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mo fẹ́ kẹ́ kọjú síbí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ń kọrin Islam tẹ́lẹ̀ ń kọ zikiri ti kú ò lára yín ẹ kàn gọ sábẹ́ alala àìlà ńlá lẹ́yìn ẹ̀yin kò sí pa àmọ́tẹ́ gbójúlé torí pé ẹ̀yin obìnrin ẹ̀ farabalẹ̀ kéwú mọ́ oge ti fẹ́ lù yín pa ẹ ní láìkì tí ń sọ ẹ̀ ń sì fẹ́ kẹ́ gbọ́ kẹ́ lónìí òkèmí pẹ̀lú kó máa ya báwọn lọ ẹni tí ò fódòdó kó má pè mí àmọ́ ẹ ti pè mí lélẹ́yìí wọ́n ní orò mọ́sọ́kò ó ní kàtí mo mú lọ́ọ̀yì ń sọ náà tíjọ́ mi nì nílẹ̀ náà. wàkún yá kí sọ́kìrà yasidu libumati. Dámilọ́lá sẹ́yìn ní president nísìn àyè bẹ́ẹ̀ kọ́ fún ẹgbẹ́ wo ẹnàró primary assignment yín gbogbo àwọn obìnrin tí ń kọ síkìrì ẹ lọ fọ̀ wọ́n mọ́ èyí tí kéwòn bá tó ẹgbà àfa àkómọ kan ohun tí ń ké ń bí Ọlọ́run nínú níbi tí a ti he kéwòn níbi tá lóun ti máa lẹ̀kọ́ ni. ẹ jẹ́ àkọ́kọ́ nù ẹ dẹ́kun ẹ jẹ́ ogbó tí ń wí mò ń rán wọn níṣẹ́ sí ọ́fíìsì yín bẹ́ẹ̀ bá ti rí jẹ́ èmi yín là máa jà. ẹlẹ́ẹ̀kejì ìmúra àwọn ọmọ wa tí ń kọrin síkìrì ò dáa ìmúra yẹ̀yẹ̀yẹ̀ ọ̀yẹ̀yẹ̀ ń yẹ̀yẹ̀ ọ̀gádò wọ̀nyí sákásáká bìdí yá ń yá. wàkún yá kí sọ́kìrà yasidu libumati. àwọn tí wọ́n ń kọ síkìrì ayé máa ṣe jántó báyìí. illallah Allah. àbí communicate ni. wàkún yá kí sọ́kìrà. Dámilọ́lá ni ń bá sọ̀rọ̀ ọmọ wa ń Dámilọ́lá a sì gba ti Dámilọ́lá ẹlẹ́ẹ̀kẹta ìjáàbù tí wọ́n máa lò kó máa bo ìdí wọn èyí tí wọ́n fìdí pa mẹ́tò òtútọ́ wọ́n ti fìdí gba máìkì dànù. wàkún yá kí sọ́kìrà. èyí tí aṣọ kí wọ́n máa lo ìjáàbù tí ó bo gbogbo ara wọn because kẹsẹ̀tì yẹn wọ́n wò nílẹ̀ Lárúbáwá wọ́n wò níbòmíì kí wọ́n rí i pé wọ́n ń represent mùsùlùmí lọ́nà tí ó dùn mọ́ lọ́wọ́. sọ́kìrà yasidu. ó dá kí n mọ bàbí wá sí nísìnyí ẹ̀tẹ̀lé mi kí n wá wọ amless nísìnyí báyìí kí ni mo fẹ́ lajú bí yàn yòókù kí n wá gẹrun báyìí kí n wá dé kángọ̀ báyìí ẹni jẹ́ òní mọ́mọ́ fà yọwọ́ ọlọ́mọdé ń yọwọ́ àṣàyìn náà ti yọwọ́. wàkún yá kí sọ́kìrà yasidu libumati. bẹ́ẹ̀ bá dákọ̀ zikiri ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ bá dákọ̀ Islam àwa náà ò ní dá sí yín àmọ́ àwọn ambassador Islam ní lónìí lórílẹ̀ ayé lónìí wọ́n bí wípé mọ́mọ́ fàkìlọ̀ ń wò ẹjẹ́ mi náà rábọ̀ jẹ́ fọlọ́run èyí tẹ́ ẹ fún ayé lójú yìí tó gẹ́ èwo ni ní kàtẹ́wọ̀n ojú agbo tẹ́ ń lasọ lójú di tẹ́ ń lasọ bàrà di ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mú nǹkan gbogbo nǹkan asàlẹ̀ sukuta yín yóò máa hàn. kún yá kí sọ́kìrà. àwọn Sufi sì ń bínú bàbá sùpọ̀ àwọn Sufi ń bínú o bẹ́ẹ̀ yóò bá kí Ọlọ́run tó pè la ilaha illallah tó pè la ilaha illallah kò tó kó pé pẹ̀lú ẹ̀mí tí ò sí pẹ̀lú Ọlọ́run. dámiló ẹ jòkó mo sọ fún yín nìyẹn orí tébù yín ẹ̀yin ní máa bí èmi ò ní dásàn yòókù ẹni tẹ́nu yín ò bá ti ní ká ẹni kó kù nú ẹgbẹ́ yín kárẹ́ ni bá ṣe kò ní abá wèrè tó ọ̀ ní sùn tílé òfin mọ́ ọwọ́ lọ rẹ̀ èèyàn bá sùn ọwọ́ lọ mú wèrè sẹ́gbẹ̀ẹ́ bí ṣe ń bu ọjà ní ọmọ tutọ́ sí ọlá ọ̀ nífẹ̀ẹ́ kan sùn náà ni fẹ̀kan dórun rẹ̀ sùn kẹfùn ó jí ọkọ̀ sùn kọjí láàárọ̀ ọjọ́ kejì. wàkún yá kí sọ́kìrà. ẹ tẹ̀lé mi ni. yasidu libumati. ntí mo fẹ́ sọ fún yín ní nǹka ẹ̀ ẹ jẹ́ afẹ́ dáadáa fẹ́ni tọ́lọ̀ ń bá fẹ́ ránṣẹ́ dáadáa gbogbo etí mi ń bá kan tó jí rọrùn àkàn náà tí àsìkí wọn tì mí wọ́n fi àsìkí wọn bá mi lò wọ́n jẹ́ kí n rí sí Ọlọ́run jẹ́ wọn ò sì jáwọ́ lára mi dòní
تأدب ẹlẹ́ẹ̀kejì فإن القوم عندك واستقم. ẹ̀yin ọkùnrin tẹ̀ ń kọrin ìsìlámù náà kọjú síbí ẹ̀gbọ́n tó kọ́ níta adam تأدب obìnrin olóbìnrin tẹ̀ ń fẹ́ gbẹ́gbá lẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn lẹ́fẹ̀ tẹ̀ ń kó lábò kó mọ ìyá bá wọn lọ. obìnrin tó yàn ọ́ lọ́kọ tẹ́ ẹ̀jọ́ jónú fíìmù láàrin wákàtí kan èwo lọ́ọ́ nà sí ní kọ̀rọ̀ tí ó kọ̀. تأدب kẹ́mọ́ máa lọ lẹ́mọ́ káfíń máa lọ láfẹ̀. èwo lóbìnrin olóbìnrin tẹ̀ ń yára yín ló kọ pé ń ṣèyàwó rẹ̀ ń wákàtí kan ọwọ́ abàṣe fá ó wá gbàgbé kó ń lọ́kọ. ń wá ń pè ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ lóru sẹ́ gbàgbé location tá à ń lọ sí náà lẹ́ ń ṣeun kólúkálùkù ó di àyè rẹ̀ mú ó dàbí kí n máa ní kóbìnrin máa jáná sí mi nísìn irọ́ lẹ̀ ń pa ń súnmọ́ díẹ̀díẹ̀ nù irọ́ lẹ̀ ń pa fún wa tá lẹ́ máa fi kọ́ bọ́ọ̀lẹ̀ lójú irọ́ lẹ̀ ń pa àyọ́ lè ṣe lẹ́ ń ṣe ẹ̀yin lẹ̀ jẹ́ káwọn obìnrin yín ó gbélé ọkọ. تأدب ẹ̀yin lẹ̀ jẹ́ wọn ó gbélé ọkọ. فإن القوم ó burúkú jù fẹ́ni tí ń kọ́ni ìsìlámù kan ní òlọ́kọ. ẹ lọ sòfin tí ò bá ti lọ́kọ kó kùnú ẹgbẹ́ yín èyí tí ò lọ́kọ kó fọlọ́run búra pé látọdún mẹ́rin tó ò ti lọ́kọ ń ò yanjú. فإن القوم عندك واستقم ولا تعدوا عن حد الطريق فتخصموا. mo ti ń wí ìwọ ní bá mi sọ̀rẹ́ o ما شاء الله. ṣùgbọ́n babaláwa bá yín lèmi bọ́ọ̀ bá mi sọ̀rẹ́ àìmọye ẹgbẹ́ rẹ ti ń rúkú lẹ́yìn mi lọ́fà gbogbo ayé ti ń káàkiri ìwọ nìkan lọ́mọ èèyàn mẹ́jọ ń lọ wèrè ká dá dúró níṣẹ́ bá rí wèrè méje òun tó dá dúró wèrè gbogbo tí ń sọ ìwọ tí ò bá dùn mọ́ àṣìírè ni ọ́ torí pé kí ni tó ń ṣe ni mo fẹ́ nu kàn ẹsẹ̀ lè má lọ́kọ ọmọ ọdún mélòó ní tẹ̀ lọ́kọ ọmọ ọdún mélòó sì wọ́n mọ̀ yanjú yín. تأدب فإن القوم عندك واستقم. ọ̀ sì gbọ́dọ̀ pa bí tí mo sọ yẹn rẹ bọ́ba ìparẹ́ ń fẹjọ́ rẹ sùn níwọ̀n tó ń rìkọ́dù rẹ. ولا تعدوا عن ó حد. ti ń jẹ́ wá sí ẹ fẹ́ kí n wá ba egbò yín kó san ni ẹ fẹ́ kí n wá sọ tẹ́ǹsẹ̀ tí ò dáa ni tani ò mọ̀ wá yìn tani ò bírú yín tí ò mọ̀ yìn èmi lè gbé fún mi lẹ́yìn kíkí ìmọ̀mù káàbọ̀ kò sí tọ́lé fún mi láyé mọ́ lónìí. adúgbò fọlọ́ alhamdulillah. kéwù gbé wá o adúgbò Adúpẹ́ fọlọ́ Olúwa kéwùgbé wá. Adúpẹ́ Olúwa kéwùgbé wá. Adúpẹ́ Olúwa. èmi náà kọrin yín sọ́tọ̀ àbí tẹ́ ń kọ́ tẹ́ ń halẹ̀ kémi náà kọ́ ni. تأدب فإن القوم. ẹ ṣòfin gbogbo àti ń kọrin mùsùlùmí afẹ́ kí wọ́n ládé orí bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni ìbá sọ yóò lọ ọkọ̀ òun ò dáa tí o gbọ́ ọkùnrin yóò dáa ni ọkọ̀ rẹ̀ ó ṣe dáa lẹ́yìn tó wù kíṣẹ́ ìtòjú tí wọ́n fowó mọ́ ọ láyà tó sì ń tarí àyà sí àná ńlá ìpẹ̀pẹ̀ tí wọ́n fowó mọ́ ọ láyà àyà ní fowó sí lára yín ni táyà lẹ́fí ń gbowó ni. ẹ̀yin lẹ pè mí o jẹ́jẹ́ mo jòkó lọ́fà o ẹ̀yin lẹ pè mí o èmi náà kú ọ̀lọ́fà jẹ́jẹ́ mo jòkó. فإن القوم عندك واستقم. ṣé wàá kú ẹ dákun sí ọmọ yín wọ́n ń dẹ́ntì ń sọ because àwa yín lájọ fọ ìsìláàmù mọ́ o Inshallah. ìsìláàmù ti kó gbogbo ọba lórí burúkú nísìn ẹ tẹ̀lé mi ẹni kí tún ni